ọjọ́ Thursday ọjọ́ kejìdínlógún oṣù kẹrin ọdún 2025 ni àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Èkó pa láṣẹ pé kí ìpolongo ìbò bẹ̀rẹ̀ fún ètò ìdìbò alága ìjọba ìbílẹ̀. Èyí ló sì ṣokùnfà rẹ̀ tí bá amòfin Adetunji Akinyemi Agege fi gbé ìgbésẹ̀ akin tó sì kéde èròǹgbà àti àfojúsùn rẹ̀ gbangba-gbàngbà láti díje dupò gẹ́gẹ́ bí alága ìjọba ìbílẹ̀ ìdàgbàsókè Orile Agege, ìyẹn Orile Agege LCDA. Ọ̀nà tí bá amòfin Adetunji Akinyemi gbà láti kéde èròǹgbà rẹ̀ tún ṣàrà ọ̀tọ̀, torí lọ́nà ìfifúnni gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ ló ṣe é, pẹ̀lú bó ṣe pín àwọn ohun tẹnu ń jẹ tí wọ́n ti ṣe lọ́jọ̀ lẹ́jẹ̀wọ́n lọ́nà tó jọjú tí iye rẹ̀ kò sì dín ní 500 ìyẹn 500 fún àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC jákèjádò Orile Agege LCDA. Ìpéjọpọ̀ ọ̀hún níbi tí àwọn ènìyàn ti túyáyá síta lọ́pọ̀ yanturu. Ìròyìn fìdí ẹ̀ múlẹ̀ pé kì í kàn ṣe ìṣíde ìpolongo ìbò nìkan lásán, ṣùgbọ́n ó jẹ́ ìpéjọpọ̀ àdúrà níbi tí ọ̀gọ̀ọ̀rọ̀ èèyàn ti ń gba àdúrà fún àṣeyọrí bá amòfin Adetunji Akinyemi Agege. Bákan náà ni àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀ Agege ń ṣe ìlérí pé digbí báyìí làwọn wà lẹ́yìn bá amòfin, pẹ̀lú bí wọ́n ṣe ń gbóṣùbà káre fún un tí wọ́n sì ń ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní àwọn ànímọ́ tó yẹ, tó sì tún ní ìbáṣepọ̀ tó gúnmọ́ pẹ̀lú àwọn ènìyàn lẹ́sẹ̀ kúkú, àti wípé ó mọ ohun tí àwọn ènìyàn nílò. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ayẹyẹ náà, ògbóǹtarìgì ọmọ ẹgbẹ́ òṣèlú APC ní Ward B níbi tí bá amòfin Adetunji ti nílò ìbò wọn, ó ṣàpèjúwe bá amòfin Adetunji Akinyemi Agege gẹ́gẹ́ bí olórí pípé adarí tó ní àfojúsùn àti ìwòye ohun tó yẹ fún àwọn ènìyàn Orile Agege, tó sì lè mú ìdàgbàsókè àti ìmúgbòòrò tó lóòrìn bá Orile Agege àti agbègbè ẹ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀, bá amòfin Adetunji Akinyemi Agege fúnra ẹ̀ fi èròǹgbà àti ìlérí rẹ̀ síta. Ó ṣe ìlérí láti jẹ́ adarí tí kìí ṣe onímọ̀tara ẹni nìkan, tóun yóò sì mú ìpèsè ohun amáyédẹrùn, ètò ààbò àti ìgbáyégbádùn pẹ̀lú ìdàgbàsókè àwọn ènìyàn Orile Agege àti agbègbè ẹ̀ lọ́kùnkúndùn. Ó pe gbogbo ọmọ ẹgbẹ́ òṣèlú APC àti gbogbo olùgbé Orile Agege láti rí i dájú wípé wọ́n tú síta lọ́pọ̀ yanturu láti gbárùkù ti ẹgbẹ́ náà, kí wọ́n dìbò fún àwọn olùdíje gbogbo lábẹ́ àsíá ẹgbẹ́ ọ̀hún lọ́jọ́ ìdìbò gan. Bá amòfin Adetunji Akinyemi Agege ní ìtẹ̀síwájú àti ìdàgbàsókè Orile Agege àjọṣe gbogbo wa ni. Láti jẹ̀gbádùn àwọn ìròyìn lónìrànràn síwájú sí i, ẹ darapọ̀ mọ́ The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. Àdúrà mọ́mi Balógun ló ṣe olùfọ̀ ìròyìn yìí. Ẹniọlá Sálíù lórúkọ mi. Ẹni mọ̀nà ló yẹ káwọ́ tẹ̀lé o. Èmi á dìbò fún bá amòfin Adetunji. Dìbò lọ dìbò. Ó yá dìbò má dìbò. Dìbò ká lọ dìbò fún.